Mo ní ẹkú ilé làákàrà lé o, ẹkú ọ̀nà làákérò ọ̀nà. Mo ní bí bá ti tójọ́ méjì mẹ́ta tá a ríra ẹni ẹkú àti làákìra. Mo kí yín káàbọ̀ sórí ìkànnì yìí. Tẹ́yin bá ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscription button àti notification bell. Lórí gbogbo ìgbà tí wọ́n ti mú àwọn review sinimá bí eré ìwájú wọn máa láǹfààní láti ṣe kíni láti fọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀ àti láti gbádùn ara wa lọ́kọ̀ọ̀kan èjèèjì. Sinimá wo la mú wá fún yín lọ́jọ́ tòní o? Bí kì í ṣe irọ́ àkọ́kọ́, bẹ́ẹ̀ ni o, irọ́ àkọ́kọ́ ni sinimá tá a mú wá fún yín lọ́jọ́ tòní. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló wà nínú sinimá irọ́ àkọ́kọ́ yìí. Àwọn bíi Dámilọ́lá Òní, Peter Ìjágbèmí, Jídé Kòsọ́kọ́ Òkèlè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo wọn pátápátá náà wà nínú sinimá irọ́ àkọ́kọ́. Wọ́n ní sẹ̀mí ń bi ọ́ lóògùn ọ̀rẹ́. Torí tá a bá jà kan tá a parí ẹ̀, báwo la tún ṣe fẹ́ jà míì? Nínú sinimá yìí láti rọ́pò àtìyàwó tó jẹ́ wípé yẹn Dámilọ́lá Òní àtọkọ ẹ̀ nínú sinimá yìí. A rí itú tí Dámilọ́lá Òní ń pa látàrí pé lọ́kọ ńlé ó wá bẹ̀rẹ̀ sí ṣe ọkọ kan òkun kan bọ́ọ̀dù. Ìyẹn ni pé gbogbo ọkùnrin pátápátá tó bá ti rí ló ń súnmọ́. Láti ẹ̀ tútú gbé ọkùnrin jáde, á gbé wọn wá síbi tọ́kọ ti ń ṣiṣẹ́ torí pé ilé ìtura lọ́kọ gangan ti ń ṣiṣẹ́. Á gbé ọkùnrin wá sí ilé ìtura láti bá wọn ní nǹkan papọ̀ lójú ọkọ. Tọkọ ó sì mọ̀ kùdìẹ̀kudiẹ yìí ó wá ti kọjá bẹ́ẹ̀ tó fi di wípé ọkọ ò lè mú mọ́ra mọ́. But ó ti sọ, àwọn ọ̀rẹ́ ti fi bu, ará ti fi bu, àwọn atẹ́jọ́ ń gbélé gangan wọ́n ti fi bu. Ṣùgbọ́n mo rí ọkọ yìí gẹ́gẹ́ bí ẹni tí ò ní olùrànlọ́wọ́ nínú sinimá yìí. Kí n tó tẹ̀síwájú, tẹ́yin bá ní ọ̀kan tàbí èkejì láti sọ sí sinimá, ẹ jẹ́ kí n rọ́wọ́ yín ní comment section. Ìwà tí Dámilọ́lá Òní ń wù yìí lótìtọ́, ó ní apá kejì àmọ́ tó ti ṣẹlẹ̀ àbá àmọ́ tó fẹ́ ṣẹlẹ̀. Kí lẹ̀yin rí sí? Kí lẹ̀yin rí sí? Ìkejì láti wá rí wípé arábìnrin tó àtọkọ jọ ń ṣiṣẹ́ tó rí irú ìwà tí arábìnrin ń wò, ó dàbí ọgbọ́n o. Ó pe aláàfáà, wọ́n bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bíi pé wọ́n ríran sí i. Ó sì yí padà lóòótọ́, wọ́n ń ṣe bíi lọ́kọ-láya padà. Ṣùgbọ́n ọkọ wò pé kò dára pé kó jẹ́ wípé irọ́ làwọn tún máa fi ṣe kíni, làwọn fi máa padà tún rẹ́ padà, kó má di wípé ohun tó ń retí látàrí irọ́ yìí kò ní já sí i. Ẹ jọ̀wọ́, èmi ò rí nǹkan tárábìnrin yìí ṣe bí nǹkan tí ò dáa torí pé ó fẹ́ kílé alákùnrin yìí tò náà ni. Ṣùgbọ́n bẹ́yìn ṣe ń wo sàkún tẹ́yìn wo bó ṣe ń lọ yìí, kí lẹ̀yin rò? Kí lẹ rò pé ó yẹ kó ṣẹlẹ̀? Kí lẹ̀yin rò wípé ó yẹ kí arákùnrin yìí ṣe nírú nǹkan báyìí? Ṣé bó ṣe padà lọ bá ìyàwó ẹ̀ tó lọ jẹ́wọ́ fún un, ṣé nǹkan gidi ni? Ṣé ó yẹ kó tiẹ̀ jẹ́wọ́ fún un àbí kò yẹ kó jẹ́wọ́ fún un? Ẹ wo nínú sinimá irọ́ àkọ́kọ́ ni. Ẹ kàn lọ sórí ìkànnì YouTube, ẹ tẹ̀ síbẹ̀, irọ́ àkọ́kọ́, ó máa gbé jáde fún yín. Ẹ jẹ́ kájọ wò, kájọ digest ẹ̀. Nǹkan tí ẹ bá rí sí kẹ́ jẹ́ kí n mọ̀, kémi náà sọ tèmi, kájọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀. Nínú àwọn cast yẹn ni pé àwọn òṣèré tó ṣe sinimá yìí tán kópa nínú sinimá yìí, ta lẹ̀yin gbé fún? Actor wo lẹ̀yin like? Actress wo lẹ̀yin like? Ẹ wò fún ìgbà àkọ́kọ́ yín lórí ìkànnì yìí, mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ ṣé púpọ̀. Ẹ kàn bá mi tẹ subscription button àti notification bell so that gbogbo ìgbà tí a bá ti ń jọ láǹfààní láti gbọ́ra wa báyìí, láti fọ̀rọ̀ jómi tó rọrọ̀. Màá máa rí yín bá sọ̀rọ̀, yín náà máa rí mi bá sọ̀rọ̀, a lè jọ wà lórí page kan. Once again, ẹ ṣé púpọ̀.